lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Fadilullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Fadilullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Fadilullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Fadilullahi TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́tì sí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله. Mùsùlùmí ilẹ̀ Yorùbá a wà láàrin mẹ́ta, àwọn kan pa wọn ní Salafi, àwọn kan pa wọn ní Shi'ah, àwọn kan ní Sufi. Kò sí tó bá ti jẹ́ Mùsùlùmí tó sì wà nílẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ belonging sí kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí. Imma an takuna Sufiyan aw an takuna Salafiyan aw an takuna Shi'iyan. Àwọn Shi'ah àwọn ń jà fún àwọn fámílì Ànábì, ṣùgbọ́n níbi ìjà wọn fi al-gulu, ìjà yẹn ó mú wọn máa sọ̀rọ̀ òdì sí àwọn apá kan náà sàbí Ànábì. Àwọn náà gba wọn ní Salafiyah alùsùnà kìnìkan tó ń pèrè àwọn yẹn. Àwọn náà indirect wọ́n fi sọ́dọ̀ àwọn sàhábà Ànábì, wọ́n ń bá wọn ará ilé Ànábì jà. Wàhádì yìí al-haqiqa. Wọ́n gbọ́lá fún àwọn sàhábé ju àwọn ará inú ilé Ànábì lọ, òdodo nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo aná gba wọn ní Salafiyah nílẹ̀ Yorùbá tẹ́ bá wọn dáadáa ẹ ní bá ẹ̀kọ́ lára wọn. Ẹ mọ̀ àwọn bí ká máa pèèyàn lájá, bí ká máa búyàn, ká máa pèèyàn lóko tó ṣe tiẹ̀, ká máa blackmail èèyàn. Kódà tíra tó bá ń kó ti tíra bí ká máa fẹ́ dà nǹkan mọ́yàn lójú lẹ́yìn bá nù wá wọn. Ẹ wá wo ní Sufi. Ẹni Sufi fẹ́ràn Ànábì débi pín pàpín. Wọ́n fẹ́ràn àwọn sàhábà Ànábì débi ògóńgó. Àwọn ní Sufi fẹ́ràn Ànábì, fẹ́ràn àwọn sàhábà Ànábì, fẹ́ràn àwọn ulama al-ajilla al-qudama débi ògóńgó. Táwa ní ń bẹ lórí Islam gidi tá Ànábì filẹ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Sáwọn tó ń jà fara lé Ànábì ni, tí wọ́n ń sọ̀rọ̀ òdì sápá kan nínú àwọn sàhábà Ànábì tí wọ́n lọ ní radiyallahu anhum wa radu anhu. Sáwọn tó ń gba àwọn ní Salafiyuna ni tí wọ́n ń gbógun táwọn ará ilé Ànábì. Ẹ̀rí inú wọn tó ní káwọn máa ṣe sọ́lù Ànábì al-Karim mọ́. Ẹ̀rí inú wọn tí wọ́n sọ pé àwọn sàhábà kan wọ́n lọ́lá jàrá ilé Ànábì lọ, irọ́ ni gbogbo ẹ̀ o. Torí pé ńgbà tí Ọlọ́run sọ àyà inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi kalẹ̀, àwọn sàhábà lọ bá Ànábì, wọ́n ní ya Rasulallah qad arafna at-taslim, àti wọn bá ti sálámà sí wa Ànábì, àti sálámà sí ọ ti pẹ́, wa kayfa nusalli alayk, báwo la ṣe máa sàṣàlátù fún ọ. Ànábì wa ní kúlù Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad. Ànábì ní a máa sọ pé Ọlọ́run kẹ́mi Muhammad kó sì káwọn ẹbí mi, àwọn ará ilé mi. Ẹ rí pé Ànábì kò fọ̀rọ̀ àwọn ará ilé rẹ̀ ṣeré. Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim wa barik ala Muhammad wa ala ali Muhammad. Gbogbo àdúrà yẹn Ànábì ó rọra rẹ̀ pọ̀ mára ilé ẹni, tí fi ń já sí pé Ànábì fálù àwọn ará ilé ju everybody lọ. Àwọn ará ilé rẹ̀ sì lọ́lá ju gbogbo everybody lọ nínú Islam. Gbogbo àná sì àmàwọ̀ ará ilé Ànábì. Ẹ wá àwọn ní Sufi, wọ́n fẹ́ràn Ànábì débi ògóńgó. Wọ́n fẹ́ràn àwọn ará ilé Ànábì débi ògóńgó.
wọ́n fẹ́ ọ̀bọ̀ sàábì ànábì débi ògóńgó kódà ìfẹ́ ó tún fẹ́ lé débi pé àwọn ẹni Sufi mi wọ́n tún máa ń sọ tawassulu bi sàhábà olórin kan tó fi sálá ń gbà kan tó níbi jáì àbí bàkìrí àkọ̀bọ̀rẹ́ àbí afúsí tí wọ́n máa ń ka ogun anásọ́tò ogun àsátò máa ń ka ọjàmù Rasulullahi la yatasasu ọjàmù Rasulullahi la yatasasu ẹ rí i pé tẹ bá ti báláǹsì nǹkan àwọn mẹ́rẹ̀ẹ̀ta tí mo gbé sórí skéèlì yìí àwọn ní Sufi àwọn gangan náà ń ṣe ìsìláàmù bá nẹ́bí ṣe ní àṣẹ àwọn ni wọ́n jẹ́ ummatun wasata tí wọ́n dó láàrin wọn ò la tashdid wala tashil wọn ò le jù wọn ò sì rọ̀ jù wọ́n báláǹsì ẹ̀ ọ̀rẹ́ mi má fi àsìkò rẹ̀ ṣòfò tó wá kí n Sufi ni ọ́ má fi Sufi lẹ̀ o àwọn náà ń bẹ lójú ọ̀nà o ìwọ náà ohun tó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá kó wá wẹni tó gbádùn jù náà mẹ́tẹ̀ẹ̀ta wassalamu alaikum wa rahmatullahi ta'ala.